ó tàn bí ò tán ọwọ́ tẹ aláṣejù èèyàn káwí fúnni ká gbọ́ aláṣejù ọ̀rọ̀ ògùn lẹ́nu aláṣejù. Ṣé ẹ ti gbọ́ nípa Àlìmúfítì tìlú Ìwó? Bóyá ìròyìn tẹ́ ẹ gbọ́ tẹ́lẹ̀ ni wípé ìwọ̀n mú tàbí èyí tẹ́ ẹ gbọ́ pé tó níbi tó ti sọ̀rọ̀ tó ní wọn mú òun. Ẹ má jẹ́ ń tàn yín ọmọ Yorùbá, ẹ wá wo fídíò ọwọ́ tó ti tẹ Múfítì nígbà tó múra láti jáde nílùú yìí láti máa lọ sílẹ̀ Palestine. Ṣé báwa sọ fún yín nígbà kan wípé gbogbo nǹkan táwọn àwọn èèyàn yìí ń ṣe yìí nítorí kọ́tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n ń gbà lọ́hùn ni. Bí ó bá rí bẹ́ẹ̀, báwo lèèyàn ṣe fẹ́ mú àsíá orílẹ̀-èdè ìlú míì tí ó máa pariwo ẹ̀ nílùú tiẹ̀ Philip Palestine tí ó bá rí nǹkan kan gbà ńbẹ̀, tí ó bá mọ̀ ọ̀yàn tó fẹ́ fi tiẹ̀ dá ogun lẹ̀ nílẹ̀ Nàìjíríà láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà, pàápàá lásìkò yìí tí gbogbo wa retí ìrànlọ́wọ́ lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà pé kí wọ́n ó dìde kí wọ́n rìn àlọ. Àmọ́ aláyé ti ń kà bòròbòrò, kí wá nìdí tó fi jẹ́ pé àwọn ìjọba tuntun mú gbogbo fídíò ẹ̀ lẹ́wàá wò. Ẹ má gbàgbé pé láìpẹ́ agbé wá pé àwọn èèyàn wọn mú ọ padà wá níbi tó ti jókòó lẹ́lẹ̀ tó ti ń sọ pé àwọn èèyàn ní kóun má sọ̀rọ̀, àwọn èèyàn ní kóun sọ̀rọ̀ ni wọn ò fẹ́ sọ̀rọ̀, wípé ṣé ẹ mọ̀ wípé àwa àwọn bá DSS bá pínlẹ̀ kan ṣe sọ̀rọ̀. Ẹ wo bí, ẹ má jẹ́ ń tàn yín, ẹ ti ẹ̀rọ kọ́ wo fídíò yìí, ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ nínú àwọn fídíò yìí. Ń bá padà dé, ń wá padà wá tù nítorí kí n lákòótán wà á ṣẹ̀ṣẹ̀ gbé e jáde fún yín ibi tí wọ́n ti mú gangan kan àti kí ló sọ lẹ́yìn tí ọwọ́ ìjọba tẹ̀ ẹ́. Yóò yà yín lẹ́nu wípé ìkà lọ́pọ̀lọpọ̀ olórí ẹlẹ́sìn, ẹ má bínú, ìkà lọ́pọ̀lọpọ̀ wọn. Àṣẹ ẹ̀ mọ nǹkan kan, ọ̀pọ̀ yín ò mọ nǹkan kan, ẹ sì ń ṣe bíi pé ẹ mọ mẹ́wàá. Fídíò náà rí, ẹ kọ́kọ́ wo àwọn àrà tó dá ṣáájú ìdí kẹfìmọ̀ ìdí tí ọwọ́ ìjọba tó fi tẹ̀ ohun rèé ẹ̀ṣọ́ bẹ́ẹ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Fún yín àti kí ló kàn wá bí ọ̀rọ̀ fúlájì sórí black tó rí ìbẹ̀rẹ̀ àwọn àgbà wa tó ń pè ní àwọn Abbasiyun òun ni wọ́n fi àwọn náà ní fúlájì black yìí. Àwọn Abbasiyun ni àwọn tó jẹ́ pé lẹ́yìn àwọn sàbí ànábì mẹ́rẹ̀ẹ̀rin, ìgbà wọn làkọ́kọ́ tí wọ́n darí mùsùlùmí lẹ́yìn ànábì. Ìgbà kejì ni àwọn Amawiyun, àwọn ló darí àwọn ìdílé Amawi, àwọn ló darí sí kejì. Àwọn ìdílé kẹta tó darí àwọn rèé, àwọn pè ní Abbasiyun, àwọn náà ní fúlájì yìí. Nítorí tó táwọn fi gbé fúlájì yẹn lọ́wọ́ ni wípé wọ́n kàjà gbọ̀ngàn lọ́wọ́ àwọn èèbó amúnisìn tí wọ́n fẹ́ máa wọ ilẹ̀ Lárúbáwá àti ilẹ̀ Mùsùlùmí, include Palestine. Nínú ibi tí wọ́n fẹ́ wọ̀, Palestine jẹ́ kan bẹ̀. Làwọn Palestine fi ń kí àwọn Abbasiyun náà pé pẹ̀lú wàhálà tẹ́ kàn lórí kí wọ́n má gbalẹ̀ Palestine, pẹ̀lú wàhálà tẹ́yìn kàn pé kí wọ́n má gbalẹ̀ Palestine, àwọn arántí yín pẹ̀lú black yìí. Number 2, white, àwọn Amawiyun náà ló lo flag white tọ́lá àlàáfíà wà, pé àwọn òṣìfẹ́ yẹn kan ju àlàáfíà lọ. Gbogbo píríọ̀dù táwọn Amawiyun tí wọ́n jẹ́ àwọn ikọ̀ kejì tí wọ́n darí mùsùlùmí àgbáyé nínú ìtàn wa bó ṣe bẹ̀rẹ̀, tí wọ́n pè ní Amawiyun, flag wọn ni white. Àwọn náà ni wọ́n ń darí Palestine náà nígbà náà, nǹkan bí 100 ọdún kan náà fi darí. Àwọn Abbasi tí wọ́n lé 100 ọdún kan, bí ọbẹ̀ bí 100 ọdún tí ń lọ sí bí 3. Àwọn náà ni white, nítorí pé kò sógun nígbà tí wọ́n sì manage Palestine.
náà wọ́n fi white tiẹ̀ náà sí pé ìgbà tẹ́yìn náà ń bẹ́ ń bẹ̀ ó ní tẹ́ ẹ ṣe ẹni ọkàn wàhálà ó dúró táwọn tí sẹ́ àwọn black àwọn Abbasiyun ẹni ọwọ́ kan tó jẹ́ pé àlàáfíà wà ó dẹ̀ mójútó lu àwọn ni àwọn adarí wa kejì tí wọ́n pè yàn ní Amawiyun ṣé wàá rí green yìí àwọn Fatimiyun nù àtàwọn Hashimiyun àwọn ará Súríà àwọn ará Fatimiyun tó yẹ pé àwọn náà gbéjọba tiẹ̀ náà kalẹ̀ wọ́n ń darí Palestine nígbà náà àwọn tún nǹkan kọ́ wọ́n tún lè ṣe development pọ̀ lásìkò wọn ni wọ́n fi green ìrántí wọn. ṣé wàá rí flag red àwọn sàbí ànábì gan táwọn àwọn amúnisìn alágbèlébù ń jà burúkú àwọn ọlọ́tẹ̀ àti àwọn míì náà àwọn ọ̀tọ̀ Ọlọ́run àwọn sàbí ànábì tí wọ́n pa lórí Palestine yìí wọ́n tó àtàwọn mùsùlùmí rìn náà tó ṣáájú ni o wọ́n lé ní 800,000. apart from èdè tí wọ́n fìyà jẹ ni o lónìí mo máa fẹ́ túmọ̀ flag fún yín àti kí ló kàn wá ń bí ọ̀rọ̀ flag sórí black. ẹ káàbọ̀ padà lẹ́yìn tí arákùnrin yìí ṣe fídíò tí mo fi hàn yín yìí níbi tó ti ń pariwo Philip Palestina àtàwọn ọ̀rọ̀ míì tó sọ lẹ́yìn ẹ̀ tó wá wo fídíò míì nígbà tí ariwo táriwo jáde látọ̀dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn pé ọwọ́ ìjọba tẹ arákùnrin yìí ìyẹn Al-Mufti ti ìlú Ìwó àwọn òun àti Olúwo ti Ìwó ọba Abdulrasheed Tẹ̀lú tó jẹ́ pé gbogbo wọn náà fi ọgbọ́n pẹ̀lú nǹkan tí wọ́n rí wọ́n fi da ìran Yorùbá láàmú wọ́n da orílẹ̀-èdè Nàìjíríà láàmú àwọn kan pè wọ́n ní ọ̀gá terrorist ṣùgbọ́n àgbà táwa ò ní evidence tá a fi pè wọ́n bẹ́ẹ̀ àwa ò pè wọ́n bẹ́ẹ̀ àmọ́ níbi ká fi ẹ̀sìn dàlúrú ọ̀gá ńlá sà àbí kí ló kàn án pẹ̀lú Palestina àti Amẹ́ríkà nígbà tí wọ́n pa àwọn mùsùlùmí tí wọ́n pa kìrìsẹ́nì tí wọ́n pa ẹnikẹ́ni ní Kwara kò jáde kò protest wípé tó wọ́n pa àwọn èèyàn wa nígbà tí wọ́n nílùú Ìwó tó gbé gangan ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé wọ́n ń jí àwọn èèyàn gbé àwọn Fúlàní yìí dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà àwọn kò lè kàn wọ́n kíní kan lèmi fẹ́ kẹ́ mọ̀ gbogbo ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹlẹ́sìn ẹlẹ́tàn pátápátá ni wọ́n gbogbo ẹ̀lẹ́ padà gbọ́ ohun tó sọ àṣé òpè èèyàn lásán kété tí wọ́n mú un lẹ́yìn eléyìí tí ariwo ta ẹ̀gbọ́n nǹkan tó tún sọ fídíò mi rè ọ̀yá ẹ̀tún gbọ́ wọ́n tún fún yín lélẹ́yìn lẹ́yìn yìí ń tún gbé yín lọ bí omi ẹ bá farabalẹ̀ wo fídíò yìí ẹ̀gbọ́n nǹkan tí ọ̀daràn ẹ̀yẹ tí mọ̀ sàn ẹ̀gbọ́n nǹkan tó sọ. àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí máa ń parọ́ sọ̀rọ̀ búwa fúláàjì tí wọ́n ní àṣemúlọ iná tó ń lọ tí ayé yóò fi parẹ́ láti máa mú lọ rí. àmọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ kọ́ lè bàjẹ́ pé àwọn èèyàn kan tí wọ́n ní ẹ̀tọ́ ká bá wọn sọ̀rọ̀ wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ wa pé a gbọ́dọ̀ má bá wọn sọ̀rọ̀ nítorí pé wọn ò mọ ń tá a mọ̀ wọn ò pé ń tá a rí ní tó yé wa kò yá wọn kì í ṣẹ̀bi wọn. ṣùgbọ́n téèyàn bá jẹ́ ẹni tó nọ́mà tọpọlọ rẹ̀ pé ní tí ọ̀bà yé èèyàn máa béèrè ni. ẹ rí i àgọ́ níbi káwá máa fi àìmọ̀kan ṣeré àbí ká máa terrorize tálábẹ́ terrorize àwọn aráàlú wa. nọ́mbà one kankan ni pé nígbà tí mo gbé lẹ́sìn ọlọ́pàá kan ss kan kò lè gbé mi lé lórí àyàfi ká pé ọlọ́pàá wọn ò tí ì mà àbí ss yẹn ò tí ì mà àbẹ́nìkan gọ́ọ̀mẹ̀ntì ò tí ì mà tọ́ba sì ti mà yóò dà sorry sir yóò bí sàásì because Nàìjíríà gẹ́gẹ́ fúnra rẹ̀ rèé sí fúlàjì wọn bẹ̀rẹ̀ Àbújá bẹ́ẹ̀ lọ́mọ ìgbé kọ́ńtì tó ní fúlàjì Nàìjíríà recognize ẹ̀ òun ní Palestine tọ́ba ti dàbújá wà bẹ̀rẹ̀ ẹ́mbàsì wọn ẹni ọ̀kadà yóò gbé ọdẹ ẹ́mbàsì wọn wọ́n lè fi fúlàjì yìí Nàìjíríà aláwọ̀ kan rèé sí fúlàjì yìí gbogbo kọ́ńtì tí ò bá ti ṣe kọ́ńtì tí Nàìjíríà ọmọ ẹ lè rèé sí fúlàjì gẹ́gẹ́ bó ti gbé àwọn ọmọ ìlú China lè rèé sí fúlàjì Nàìjíríà nítorí pé ọmọ Nàìjíríà fúlàjì orílẹ̀-èdè kan ní tọ́ka sí pé ìsẹ̀mí wọn oríire wọn freedom wọn dáadáa wọn ẹnì kan takò ń tọ̀hún bóyá ń pa wọn ẹtọ́lẹ̀ tó kọ́kọ́ rèé sí fúlàjì ní Israẹli nìkan kò sí ẹ̀ka kálábàáyé tí èèyàn lè rèé sí fúlàjì ní orílẹ̀-èdè àti nílùú ẹ̀ kò sí ẹ̀ka kálábàáyé ẹ̀ máa Amẹ́ríkà ní tó pọ̀ jù mọ́ Amẹ́ríkà lónìí
ló ń support flag àti country especially tẹ̀mí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ láti October 2023 ẹ̀ pàpà 70,000 náà wọn. àwọn yẹn yìí wọ́n ti ń pa wọ́n láti 1918 ni o pípa nǹkan àwọn àhásà àgbáyé láti 1948 nígbà tí Israel declare country rẹ̀ lẹ́yìn 1947 October wọ́n parí lọ orí ẹ̀ ní Egypt kú abika Britain ó kú lórí ilẹ̀ àwọn Palestine àwọn Palestine wọn á retí pé káwọn organize ara wọn káwọn kéde orílẹ̀-èdè àwọn amúnisìn sáti lọ bí Nàìjíríà náà ṣe kéde orílẹ̀-èdè rẹ̀ nígbà amúnisìn lọ bẹ́ẹ̀ ni Israel dárí gbà mọ́ wọn lọ́wọ́ wọn gbà bóore Fúlàní tá a fún ní ilẹ̀ ẹgbọ́n mi nísìn àbí Yorùbá tó lọ sí ilẹ̀ Fúlàní àbí ilẹ̀ Haúsá tó ń ra fún nílẹ̀ ibi tí wọ́n máa lò ṣé ìkànnà ní òjì lè dìklẹ́ pé lu òun ni tani ó pe ìlú nílùú ẹ̀ tani ó máa jọba bẹ̀ tani ó máa darí rẹ̀ ẹni ò nílẹ̀ ni wọ́n lè fún ọ láyè lóòótọ́ kọ̀ tọ́ka sí pé ibi ọjà fún ọ láyè wọ̀ lọ́wọ́ á ní ìyẹn ló bí ìjà ṣe ń jà títí lónìí olónìí bí bá ṣe ń sọ̀rọ̀ tẹ́ bá mú jawazu safar passport Israel dé àwọn orílẹ̀-èdè kan ẹ̀ lè wọlé wọn làwọn ọmọ tí ń jẹ́ Israel kí ló dé nítorí pé orílẹ̀-èdè tó gbalẹ̀ ó ń lẹ̀ sí orílẹ̀-èdè tí ẹni àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí máa ń parọ́ sọ̀rọ̀. ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá ṣé ẹ tún gbọ́ ó ní fíláàgì tó ń mú lọ́wọ́ pé títí ayé ló wọ́n máa nà á wọ́n máa nà á sókè káwọn èèyàn lè máa rí i pé òun ń jà fún Palestine lẹ́yìn tí wọ́n ti mú tí ayé ti pariwo pé wọ́n wọ́ tẹ̀ ẹ́ lẹ́yìn tí rògbòdìyàn ti ń lọ nígboro tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n òun náà fẹ́ gbùgá kíní kan ni mo kọ́kọ́ ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ṣé bẹ́ẹ̀ ẹ má bínú ẹ̀yin ọmọ òwú tẹ́ bá ń gbọ́ mi ṣé bẹ́ẹ̀ lẹ ṣe gbọ̀ tó níwo ni tó tẹ́ bá rí àwọn èèyàn tárákùnrin yìí kó lẹ́yìn tí wọ́n ń tọ̀ lẹ́yìn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló wà ń bẹ̀ ṣé àìríṣẹ́ àbí pé wọ́n fi irọ́ pétò ẹ máa kéwú ẹ máa ṣe kiri wọ́n fi tàn yín òun ni káwé ni àbí tí kìnnì tírú ẹni yìí tó fi lè kó yín papámọ́ra báyìí tí gbogbo yín ti wá di gọ̀lúgọ̀ gọ̀lúgọ̀lú tẹ̀lé lẹ́yìn ọwọ́ padà tẹ̀ lẹ́yìn tọwọ́ tẹ̀ òun lọ jáde wá pétò irọ́ o DSS kankan ò lè mú òun ṣe é mọ̀pọ̀ sọ nínú fídíò yìí náà wípé DSS kan ò lè mú òun tí wọ́n bá mú òun pé wọ́n á tún sọ fún òun pé sọ́ọ̀rì ni ẹ dákun ṣé sọ́ọ̀rì náà sọ fún Al-Mufti nígbà tí wọ́n mú òun rèé o ọwọ́ ti tẹ̀ ẹ gbọ́ bó ṣe ń kà bòròbòrò bí àjẹ́ tó yíwọ́ fún ẹ ṣe ń bẹ̀ ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. ìwé ti wà a sì lọ bá wọn kí mi tó débẹ̀ ó ṣe díẹ̀ ọ̀pọ̀ ètò àwọn abẹ́rẹ́ oríṣiríṣi wọn bí alẹ́rẹ́ ẹ̀ tí wọ́n tẹnu mọ́ jù ní pé situation ọgbà kí èèyàn máa ṣe irú demonstration pé gbígbà tí èèyàn tó ń fẹ́ràn ní ti ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Nàìjíríà ni ìyẹn ni mo ní pé ó gbálàkà ìmọ̀ ìtàn sọ̀rọ̀ ìgbà tí àwọn àgbà máa rò bẹ́ẹ̀ àmì ìjó orí bá wọn ìkọ́ sáwọn àmì ẹgbẹ́ tó pọ̀ mí náà pé tọ́ bá ṣe gbogbo àgbáyé ní ọmọ ojú rẹ̀ sìn so ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n àárẹ̀ sọ ọgbà àdọ́dọ̀ àwọn ọlọ́pàá náà the same thing táwọn àti bí náà sọ làwọn náà sọ pé situation ò gba irú nǹkan báyìí and then àti ọlọ́pàá wà tẹ́sẹ̀ sí kò sẹ́ni tí ọmọ wa níjọ́ tí àwọn kan jí ẹni nitel àwọn wáyà wọn ti ń bẹ lábẹ́ ilẹ̀ ọ̀sẹ̀ wé ó ti di property government làwọn kan wá ń jí wò lóru làbá mú wọn àwọn àwọn làwọn kò sọ fún àwọn DSS làwọn kò sọ fún wọn dẹ̀ support wa àwọn ọlọ́pàá tó wá wọn ẹtìkẹ́ ìṣẹ̀lẹ̀ àti ọlọ́pàá àti DSS à ń bá wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí bẹ́ẹ̀ fẹ́ ẹ̀ lè rí lọ́wọ́ wa nítorí dàbí tí ì máa lò mọ́ ni pé tá a bá ti rí agbára àti ní láísẹ̀nsì ẹgbọ́n mi sìn tíjọba sì mọ̀ ṣe àálò ìjọba ló ní fún àtà àálò ìlú ti ní àwọn àgbà tá a dáhùn ẹ̀dá bí nígbà tí gọ́ọ̀mẹ̀ntì gbẹ̀gbẹ̀ fúnra rẹ̀ wọ́n ní ká gbà àti wọ́n sì tún ìwà bá ṣe gíní bá ṣe lò àálò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá lò gan lágbára àgbára àpárọ̀ ọlọ́wọ́ kàtó wá fẹ́ dàlúwà rú o lóye pé wọ́n bá dé tí o Boko Haram o tó bá wọ bí kíbi oníwà ìlàsẹ̀ tó pẹ̀lú àdúrà làwọn àfi ń ṣe gíní àfi hàn ọ̀pẹ́rẹ́tì ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ tí o yẹ pé DSS yẹn ohun invite wa wọn arrest wa tá a bá wí bẹ́ẹ̀ àpárọ̀ ọmọ wọn yẹn tá a bá wí tó súnmọ́ bẹ́ẹ̀ gan àtọ̀párọ̀ ọmọ wọn lórí ìgbà tá a lọ sọ́dọ̀ àwọn DSS ń táwọ̀ ọmọ lámọ̀ bọ̀ the same thing náà ni àwọn ọlọ́pàá ní
ọ̀dọ̀ commissioner of police the same thing máa tá a mọ̀ àwọn náà ṣàlàyé fún wa tí n bá ní mo mọ nǹkan nípa tí mo fẹ́ sọ yìí mo mọ bíi 20% èèyàn ní ẹ̀ka kù ọmọ 80% wà kà kù kò ju 20% mo sábà pa American threat Nàìjíríà bí òkú àyàn lọ mi ò máa bó ní level ẹ̀sẹ̀ tó mi ò máa bí Nàìjíríà gan ẹ̀rù gan bò náà ní level kan ṣùgbọ́n bàtà dọ́dọ̀ wọn a rí i pé kìíní ìkọjá bá a gan ṣe rò pé demonstration yẹn wọ́n lè gbé mọ́ ara tí wọ́n fi lè bínú sí Nàìjíríà lórí demonstration tí a ó pariwo ó lágbára. demonstration tá a ṣe lórí kápá bá fẹ́ẹ́ fi dájà lẹ́nu kò ní sí ss láàrin wọn ss gẹ́gẹ́ ń bẹ láàrin wọn lọ́wọ́ ọ̀bẹ gbọ́ wọn ò tiẹ̀ wọn ò ṣe bí ẹni pé àwọn gẹ́gẹ́ ń bẹ láàrin wa àwọn ń bẹ láàrin wa tá a bá ṣe ìrìnàjò tí ọba dá àárín wa bá a ṣe ń tò káàkiri lánàá ń tẹ̀lé wa káàkiri wọ́n lè sọ fún ọ náà lọ́wọ́ pé àwọn àbẹ̀wò wọ́n sábà ní àwọn sábà ní demonstration yẹn ni flag tó náà sókè wọn mímí wọ́n yá ẹ̀rù tàwọn taláwọ̀kọ́ ó ń bà wọ́n àbí something like that ọjọ́ra wọn kábàá bá fẹ́ sí bí àwọn aláwọ̀kọ́ àní jẹ́ kí DSS wà ń bẹ̀ ìkejì ni pé àti sọ́ọ̀lẹ̀ bá a ṣe ẹ̀rọ náà gbọ́dọ̀ wà wúyà bá a fẹ́ ṣe ọlọ́pàá nìkan ni wọ́n sọ fún ẹ̀tọ́ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ handle security lọ́wọ́lọ́wọ́ àti irú situation yẹn ẹ̀yin lẹ́ mọ̀ jù nípa rẹ̀ àti sọ́ọ̀lẹ̀. ẹ káàbọ̀ padà ṣé ẹ ti gbọ́ ṣe bó lẹ́nì kankan ò lè mú òun nínú àwọn fídíò tẹ́ ẹ ti gbọ́ sẹ́yìn ó lẹ́nikẹ́ni ò lè mú òun ó ní DSS kò lè mú òun ọlọ́pàá ò lè mú òun wípé fíláàgì yìí ó wà l'Ábùjá ó wà káàkiri orílẹ̀-èdè ó ń gbìyànjú àti kọ́ ìjọba Nàìjíríà bá a ṣe ṣèlú bá a ṣe ṣèjọba àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ nínú fídíò tẹ́ gbọ́ kẹ́yìn yìí ṣe bẹ́ẹ̀ gbọ́ tó fẹnu ara ẹ̀ kà ni mo fi sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn adarí yìí tó jẹ́ wípé ìkà aláìmọ̀kan òpè èèyàn ni wọ́n pàápàá jùlọ ẹ má bínú ẹ̀yin mùsùlùmí mọ bẹ̀yìn iṣu ẹni lógún ni kọwọ́ yọ ní gbogbo nínú ẹ̀sìn mùsùlùmí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn àgbààgbà kọ̀ọ̀kan tí wọ́n ti ń dìde àtàwọn ọmọdé náà tí òye wọn ṣí tí wọ́n ń gbìyànjú àti tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn ẹgbọ́n nǹkan tí ṣé Mufti ẹgbọ́n nǹkan tó sọ ó ní àìgbà ìmọ̀ ni pé wọn ọmọ tóun bá mọ̀ òun ò ní ṣe òun ọmọ pé a kì í na fíláàgì sókè fíláàgì orílẹ̀-èdè mi ẹ má dá lóhùn ṣé ẹ rántí ìgbà tí rálì lọ ṣẹlẹ̀ ní Nàìjíríà tíjọba Nàìjíríà kó àwọn kọ̀ọ̀kan nínú àwọn tó wá láti nọ́ọ̀tì tí wọ́n ń na àsíá orílẹ̀-èdè míì sílẹ̀ Russia nígbà náà lọ́wọ́ ṣé kò sí nílé kò ní íńtánẹ́ẹ̀tì kò sí online òun náà ní YouTube channel ó ní TikTok ó ní Facebook ó ní Instagram gbogbo nǹkan ló ní tó ń wò kò wá mọ̀ pé òfin ni bí ìbá ṣe bẹ́ẹ̀ tí ọba gbà tó ń pariwo lọ́jọ́ kìíní àná tó ń sọ pé òun àtàwọn DSS làwọn jọ wà òun àtàwọn ọlọ́pàá àtàìjì làwọn jọ jẹun àti chief of defence staff làwọn jọ ń gbé àti chief of DSS òun ni òun gangan ni olórí ẹ̀ṣọ́ aláàbò òun ǹjẹ́ ní bá gbọ́rọ̀ yìí ò ní sọ pé lóòótọ́ ni àṣé òpè ní Mufti ni mo fi sọ yí pé èmi ò rò wáyé kí ìwọ ọgọ̀ tó yìí kò tó bá ṣe pé èmi jẹ́ kan ní àwọn aráàlú nínú àwọn ọmọ ògbóni a máa lé kó lórí rẹ̀ torí the highest embarrassment ló fún ìlú yàtọ̀ sí fún orílẹ̀-èdè Nàìjíríà ojú lásán kọ́ ló fi bọ́ lọ́wọ́ àwọn DSS ó ń lọ sílé ẹjọ́ kò ṣeé sọ síta ni fún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn lálá àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n sáré dá sí pé síbẹ̀síbẹ̀ náà kò sọ́gbọ́n ẹ̀ pẹ̀lú àwọn àwíjàre torí pé kò kọjá àyè ẹ̀dẹ́ ipò kan ipò yẹn ló kù díẹ̀ tí ìbá kọjá àyè ẹ̀dẹ́ níbi tó jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí kà á sí ní orí ìjọ tó lóun kó jọ àmọ́ kí ni mò ń sọ ni wípé
ṣé inú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ara àwọn tí àwọn ọba kan sọ pé Mufti ilẹ̀ Yorùbá Mufti kíní kan káà tó fi ìyẹn joyè ẹ̀já wojú òwọ̀n tó pé àwọn kò lè jọ wá lójú torí pé kábíyèsí tó wà ń lò gangan gbogbo tọkùnrin yìí bá ṣe ọba àlàrà so àwọn ọmọ òwò lè sọ̀rọ̀ kí wọ́n fẹ́ wí tó lè dàbí pé yọ ilẹ̀ bí kò bá ṣe pé ní gbogbo ọ̀rọ̀ Yorùbá ó dìde pé ẹ̀yin ìyẹn má bà wá ló kọjẹ́ ni wọ́n pa wọ́n Kwara wọ́n jí wọn gbé wọ́n pa láìpẹ́ ní dọ́bìlì kan wọ́n tún ti wá jí wọn gbé dìsẹ́mù ìlú wọ́n pa wọ́n lẹ́kìtì Oǹdó wọ́n jí wọn gbé lábẹ́òkúta wọ́n pa wọ́n ní Ọ̀yọ́ ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa ìlú bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níbi tí wọ́n ti pa àwọn Fúlàní ti pa àyàn ń bẹ̀ ọ̀pọ̀ èèyàn béèrè fún fídíò ẹni tí wọ́n ṣàpàyè tí wọ́n ṣàyè àmọ́ pé wọ́n kú ẹni yẹn wọ́n ti kú pẹ̀lú gbìyànjú Mufti àwọn kì í rí eléyìí sọ àwọn olórí ẹ̀sìn ilẹ̀ wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọn kì í rí nǹkan báyìí sọ wọ́n ní àìrìnpọ̀ ejò ló mú ìyà jẹ bó bá yẹ pé unity wà tí wọ́n tira wọn lọ́kàn tí àwọn àgbààgbà nínú ìran Yorùbá tó jẹ́ olórí ẹlẹ́sìn kí bàbá wa Adébóyè ó jókòó kí WF ó jókòó Kúmúyì kí bíṣọ̀bù Oyèdépò wà lórí ìjókòó kí wọ́n ká lọ mú bàbá Mọ́ríkàsì kó wà lórí ìjókòó ká tó mú àwọn àgbààgbà síláàmù kankan káwọn náà jẹ́ bíi mẹ́ta ká wá sọ pé tó ẹ̀tẹ̀ máa bẹ àwọn ẹlẹ́ṣẹ̀ṣe sí àwọn yẹn ò lè bínú inú ìbí àwa kí wọ́n wá sọ pé yá ẹ̀ǹṣó lọ́dọ̀ ìjọba káti ẹ̀kọ́kọ́ gbé lọ́dọ̀ lọ́balọ́ba náà bá a ṣe ní àwọn ọba wa jẹ́ ọba ó wà ń bẹ̀ tó ààrẹ inú wọn tí wọ́n padà jókòó bẹ́ẹ̀ gbọ́ nǹkan táwọn ará bí yìí máa ń sọ òdodo ọ̀rọ̀ mà ní wọn torí èyí tí ọba jẹ́ mùsùlùmí nínú àwọn ọba wa yóò jẹ́ kìrìsìtẹ́nì ká wá fi bẹ́ẹ̀ ká gbé lọ sókè ká lọ́dọ̀ àwọn gómìnà látọ̀dọ̀ gómìnà ká dé ọ̀dọ̀ ààrẹ tọ́ ẹ dákun báwo ni wọn ṣe ní dá wa lóhùn nǹkan tá a fẹ́ ká gbé ẹ̀rí lẹ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó yàtọ̀ sí pé odùfá kan tó ní ogbè wọ́n ní o tó wọ́n ta ogbè àlèmófítì àtàpọ̀lọpọ̀ ẹ̀yìn kò wọ́n lé kó tó wọ́n ta àpò ara yìí náà lẹ́ndù èèyàn tí wọ́n fẹ́ dà àtàwọn ọmọ wọn òun ni wọ́n lé káàkiri wọ́n sì ń kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọ́n kó wọn sí jìnnà ẹgbẹ́ ẹ̀rí lẹ́yìn Mufti ẹ̀rí wọn bí wọ́n ṣe ń wò àwọn ọ̀dọ́ irú àwọn ilé ìgbé yẹn ní ìdébẹ̀ rí o gbà ó ṣùọ̀ fún mi pé 99% wọn ò ṣiṣẹ́ bí ọba ṣe pé wọ́n jókòó ti àǹkàtìrà ẹ̀dẹ̀ play ẹni mélòó lẹ́rí tí ń ṣe jálà mẹ́ka àkiri mọ́ yàtọ̀ sáwọn obìnrin tẹ́ máa bá sùn àwọn obìnrin náà sì ti kéwò wọ́n ti ń mọ̀ àbájọ ó ṣe dogun pé àpẹjọ ọba níbẹ̀ àṣẹ bá orí èèyàn lọ́wọ́ odidi àfáà tó pèrè ẹ̀dá àfáà lọ àṣẹ bá odidi orí èèyàn apá èèyàn lọ́wọ́ pásítọ̀ tó pèrè ẹ̀ lójúṣe Olódùmarè lọ́wọ́ wòlíì kí òun gbóhùn Olódùmarè ẹgbẹ́ bó ṣe ń kà òun ọmọ òmọ̀ òpè èèyàn ó sì kó àwọn ọ̀dọ́mọdé inú ìjọ bàbá yìí tọ́wà yìí àwọn ọ̀mọ̀wé wà ń bẹ̀ o lẹ́kṣọ́rà wà ń bẹ̀ pòfẹ́sọ̀ bẹ̀ o wọn ò ṣèpolówó ọjà fún un
a ó ní lọ́ọ̀yà, ṣùgbọ́n síbẹ̀ kò mọ̀. Kí lẹ mọ̀ ó ṣẹlẹ̀? Afọ́jú tí ń darí afọ́jú, àwọn méjèèjì ń dìbò, ọ̀rọ̀ yíwọ́. tó bàbá Mufti, ọlọ́run yọ yín nínú èyí ẹkú sí yìí. Wọ́n ti ń kọ́ yín lọ́gbọ́n pé ohun tí ó bá yé yín ẹ béèrè. Owó tẹ ẹ máa gbà ní Palestine tọ́lọ́run bá ní kan fún yín tọdún yìí, àmọ́ ẹ má lérò pé ní Nàìjíríà lẹ́tùn máa wá kàbí ẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ́ lóko bí tẹ́ ẹ wà. Ọmọ Yorùbá, ẹ rí Mufti wa, Mufti Ìwó, àwọn Ìwó kan ń bà wá lójú jẹ́ ni. Ọba Ìwó kì í ṣe gbogbo àwọn ọmọ Ìwó, pàápàá jùlọ òun àti Mufti yìí. Kí lẹ tún fẹ́ kíran Yorùbá ò ṣe fún yín? Ìgbéra ni wọ́n sì pé Mufti, wọ́n nínú ọmọ ń pa ẹ̀wọ̀n, allegedly unconfirmed story. Ìgbéra náà pè yín sà, ìwà yín náà jọ ó sì jọ ìwà ìgbéra. Tí ó bá jẹ́ ìwà ìgbéra at your age, pẹ̀lú bó ṣe lọ kàwé o travel káàkiri kan máa sọ jáde lẹ́nu pé ìwọ ọmọ pé kẹ́nìkan na flag another country sókè ìlú ẹ̀. It's a criminology offence. Grammar tó yẹ pé o máa lọ wá àti dictionary pé it's an offence. Ó túmọ̀ sí pé kì í fọ̀rọ̀ lọ́yàn, kì í gba àwọn èèyàn jáde ojú dúdú tí wọ́n ti lò láyé àtijọ́. Ẹgbẹ́ pẹ́gbà tí analyze àwọn kìnnì kan jihadis, àwọn kìnnì kan nígbà ayé Ànábì, àwọn kìnnì kan ó sọ̀dá láìní àwọn olú tó wà ní láyé. Ìkan ló mú wọn mọ́lẹ̀ ní Ìbàdàn fún àìmọye ọdún tí ń fẹ́ yàwó tí wọ́n tó dí àwọn èèyàn tí wọ́n rí ò jẹ́ kí wọ́n lo fóònù. Ọ̀kọ̀ọ̀kan làṣírí yẹn máa tú, àwọn tó nílẹ̀ ó tú àṣírí wọn. Àwọn ọ̀bá ti jà wá o, àwọn ibà yẹn jà. Dúdú ọ̀rọ̀ la sọ fún yín, àmọ̀ràn la fún yín. Ṣé ewu Mufti, ẹ kú oríire, ẹ kú àjàbọ̀. Ẹ ṣé ẹ̀yin ọmọ Yorùbá, á tún pàdé ọ̀pọ̀ ọdún la ṣe láyé. Ó dàbọ̀.